Ah, ẹ ṣé ẹ kú ọjọ́ mẹ́ta kan. Ọ̀rọ̀ tààrọ̀ yìí ó dá lórí ẹ̀sìn àlàáfíà wa. Ẹ̀sìn àlàáfíà tó mú wá fún wa. Òun lọ̀rọ̀ tààrọ̀ yìí dálé. Ẹ̀sìn Islam táwa Mùsùlùmí ń ṣe. Òun la fẹ́ sọ̀rọ̀ lé lórí láàárọ̀ yìí. Islam yẹn nígbà tí wọ́n mú wá, àwọn bàbá wa tán fi lé lọ. Èèyàn dáadáa ni wọ́n kó a lè sọ̀rọ̀ búkú nípa wọn. Ṣùgbọ́n àwọn tó mú wá gangan ṣẹ̀rí àwọn tó mọ̀ gbẹ̀sì lọ́wọ́ wọn àwa tá à ń yẹ̀sìn nìsín yóò dáa fún wa alálùbáríkà ni wa o. But àwọn tó mẹ́sìn yìí wá ìmọ̀ tí mo lè sọ fún wọn tètè máa lè sọ owó tó lè yàn sí pé ìsàmọ̀jà sí pé láwọn tó mú Islam wá ni o. Torí ohun tí mo rí pa ẹ̀sìn rèé nígbà tí ẹ mú ẹ̀sìn wá káwé pẹ́ fi dẹ̀sìn tiwa nù right agbọ́ but ẹ dẹ̀sìn wa nù ẹ tún da èdè wa nù ẹ mú ẹ̀sìn wá ẹ tún mọ́dé wá pẹ̀lú ẹ̀ ètí mo sọ eléyìí bí àwọn tó mẹ́sìn wá ni ò brilliant ni o bóyá àwa dúdú àwa Yorùbá àwọn ọlọ́run recognize ni o ìyún o ní òye mi nígbà tí wọ́n mú ẹ̀sìn wá tó jẹ́ wípé ẹ̀sìn tán mú wá yẹn tá a bá fẹ́ ṣe èdè wọn náà láàtú fi ṣe wọ́n mẹ́sìn wá ṣébí nígbà tó pé ok ẹni ẹbọ là ń ṣe àgbàgbọ́ ẹlẹ́sìn ẹbọ là ń ṣe àgbàgbọ́ tábà lẹ́sìn sáàtún lédè náà ni ẹ̀sìn láàní àtúnlédè náà tẹ́ ẹ pa àwọn tó mẹ́sìn yẹn wọ́n orí wọn kú orí wọn ò pé orí wọn kú láwọn tó mú Islam wá orí wọn kú torí wọn ò bá kú ni ẹ mẹ́sìn wá tó yẹ kẹ́ wá jókòó kẹ́ ronú kẹ́ wá mú gbogbo ẹ̀sìn yẹn gbogbo ìtàn fi kọ́ lárábìkì yẹn kẹ́ wá tú sí èdè wa kẹ́ wá gbé fún wa tẹ́ka kémi bá gbọ́ jùmọ̀ sí Yorùbá ní ìsìn báyìí mo ságbèdé méjì Yorùbá èdè Yorùbá mo ń sọ yìí ẹ wá aláìlẹ́sìn ẹ tún wá aláìlédè àwọn tí wàá fẹ́ kírun àwa tó àwa ni àwùzúbìláì mínà ṣáítọ́ọ̀nì rọ̀jìm bísímìláì rahmani rahim ẹja kàfátíà alihamdulilayi rọ̀bì alamin aramani rahim mọ́líkì yaumidin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdina siratal mustaqim siratal ladzina an'amta alayhim ghayril maghdubi alayhim waladdallin. kírẹ́tà ṣe tú sí Yorùbá fún wa láì ṣe oògùn láì ṣe ifá. sàbólógùn ṣe wí. ifá ni mo sọ pé sàbólógùn ṣe wí ipògùn tí ò jẹ wíwẹ̀ lókù kan kí wọ́n ilé ìlànà fi wá ṣàṣọ sóògùn tí wọ́n sọ pé kọ́ṣọ́ wọn là ń ṣe ẹbọ ìlú wọn là ń ṣe ní ìsìn báyìí ẹ̀yin àfáà ń takò kí wọ́n lọ fi àṣẹ bọ̀ ìlú wọn kí ló fi àṣẹ bọ̀ ìlú wọn nígbà tẹ́ pé ká gbà pé àlẹ́sìn aṣálédè tí wọ́n fẹ́ méjì ẹ̀sìn wá tẹ́pọ̀ orí yín pé tẹ́pọ̀ orí àwọn tó mú wá orí wọn pé tó ń brilliant tí wọ́n yẹ kí wọ́n tú sí èdè wa ni ẹ wo kìrìsìtẹ́nì fún àpẹẹrẹ tí kìrìsìtẹ́nì bá fẹ́ gbàdúrà àwọn ìjọ kan ti wà dáyé pé gbogbo program tiwọn Yorùbá fi mọ́ rọ́ọ̀nù ẹ̀ bí wọ́n bá ka bíbélì Yorùbá wọn kà ń bẹ̀ tí wọ́n gbàdúrà wọn Yorùbá wọn kà ń bẹ̀ ẹ bọ́dún yẹn ìyẹn wọ́n wá applicable sáwa tábẹ́ kírun Fatiha láka láàárọ̀ láka ní àìlà láka làásárì the same thing láàrín àmọ́ repeat. wọ́n sì ní òṣèré tọ́lọ́hún gbọ́. wọ́n sì ní òṣèré tọ́lọ́hún gbọ́. ayépẹ́lẹ́ ògbódé ti wa nù bóyá kìí ṣe sọ́lọ́hún gẹ́ ló dá wa bóyá ká sọ pé kìí sọ́lọ́hún ló dá wa Ọlọ́run yín lè wá gbélé wa lọ pẹ̀lẹ́dẹ́ yín táyà sì wá sí gbàgbọ́ pé kìí sọ́lọ́hún ló dá wa ó yẹ wulẹ̀ fi wálẹ̀ káwulẹ̀ mọ́ sí náà ti wá pẹ̀lẹ́dẹ́ tí wọ́n ta gbọ́ bọ́ tí wọ́n fi lè gbà pé Ọlọ́run ló dá wa náà ó yẹ kó gbà pé Ọlọ́run ló dédé wa náà yẹ kó wá gbé ẹ̀sìn wa ó ti mọ̀ pé Ọlọ́run ló dá wa ẹ̀sìn láàní aṣálédè ó wà ní gbẹ́sìn wa kó tún wá gbédè yín nú rẹ̀ ẹ bọ́ òòṣà Yorùbá lè mọ́ sọ pé bóyá wọ́n kófà lọ sí tí wọ́n kófà dé báyìí sí báyìí iwájú ọkùnrin ọgbọ́n ẹ̀rọ ọdùnkànrún nítọ́tún ọkùnrin mi ló sì àníọ́tàn ìpa the same thing ni wọ́n fi gbà tó bá fi lè fi àwọn nǹkan Yorùbá tó bá fi lè fi èdè Yorùbá pè kò ní jẹ́ gbogbo ògùn Yorùbá sàbólógùn sí wí ni ògùn tí òye lòkù kan gbogbo ògùn Yorùbá tó bá fi lè Yorùbá pè kò ní jẹ́ kí wàá ló fi yàtọ̀ sí Árábù tẹ mú wa o ètò ìpìlẹ̀sìn tẹ ní ìṣẹ́bọ kí ló fi yàtọ̀ sí ìṣẹ́mi tabaka lé àárọ̀ láka lọ́sàn láka lálẹ́
bí Christian bá fẹ́ gbàdúrà tó wá gbàdúrà nìkan lọ́sàn ọ̀tọ̀ tó ní tábà tó fi gbàdúrà lọ ní nígbà yẹn pé dé rẹ̀ ni ó fi gbà ọ̀tọ̀ ní pátá tó fi gbàdúrà ti tó fẹ́ gbàdúrà mi ọ̀tọ̀ ní pátá kì í gbàdúrà kan náà ni wàá máa gbà bisimilayi rahman rahim mo alhamdulilayi rabbil alamin the same thing wáyé tẹ̀yẹ tú sí tẹ̀yẹ fi Yorùbá kọ́ wa káànù àmọ́ kan Yorùbá ti wa. a sì lè máa fi Yorùbá kírun. a sì lè máa fi Yorùbá kírun yẹn gangan. gbogbo èdè lọ́lọ́ ń gbọ́. tí gbogbo èdè lọ́lọ́ ń gbọ́. tábà lẹ́sìn sátúndédè náà ni ẹ̀sìn láàrin ní àbèdè àbí méjèèjì àyíká òlẹ̀ sẹ́pẹ́ kẹsàn-án ló dá wa. bí aká ní kí ewùlẹ̀ sọ́lọ́ ló dá wa bí àwọn security ọ̀run yẹn ló dá wa. so àwọn security ọ̀run tó wá dá wa wọ́n ṣe mistake wọn ò fún wa ní ẹ̀sìn right. nígbà wọn fún wa lẹ́sìn èdè sáà mò ń sọ yìí kájẹ́ pẹ́ ẹ̀yin àfa àtẹwà ní ìsìn gbọ́njú bá ẹ̀sìn ẹ̀sà gbọ́njú méde tó yẹ kí ẹ̀sìn wọn kó tó wá méde tí wọ́n dání wọ́n á fi kó owó èdè tí wọ́n dànù. ẹ wá sọ fún wa pàwọn orí àwọn bàbá tiwa ò pé nìyẹn o abẹ́nu mọ́ǹkì náà ti gba èdè Yorùbá ṣé ẹnu mọ́ǹkì wọn ti gbà gbogbo ẹ̀yin àfa tẹ́ ẹ̀ ní dókítọ̀ tẹ́ ẹ̀ ní masters tẹ́ ẹ̀ ní gbogbo ẹ̀ tẹ́ ẹ̀ kàwé ẹ̀ rí ronú pa ogun tí mo sọ yìí rí ẹ̀ ronú pẹ̀ rí síkò yẹ kẹ́ ẹ ti ronú pẹ̀ ṣé èmi tí mi ní ju national diploma lọ́lọ́ yẹ kí mo sọ gbélé fún yín gbogbo ẹ̀dẹ̀ kàwé ṣé ẹ kó ṣe pẹ̀lú gbogbo ọmọ iṣẹ́ ẹ kó rí báyìí